Ibi tí mo wà ni wọ́n ń pè ní Ìbẹ̀rẹ̀. Ibẹ̀ ni mo dẹ̀ ti fojú hàn yìí. Mo dẹ̀ rò pé ẹ̀yin náà rí. And this is the most dangerous place in Ibadan. Ẹ jẹ́ ká wo àdúgbò kan. Àdúgbò ni a wà yìí, níbi tí a wà yìí. Bẹ́ẹ̀ ni mo sì máa sọ fún yín pé tí kí n bá parọ́ fún yín ni pé ẹ̀rù bá mi gidigidi gan nígbà tí mo fẹ́ wọ inú àdúgbò yìí. Ṣé mo ní láti sọ reason tí ẹ̀rù fi bà mí gidi gan fún yín? Ẹ̀yin náà mọ nǹkan tí Ìbẹ̀rẹ̀ jẹ́ ní Ìbàdàn. And strategy tí màá máa lò nínú àdúgbò yẹn ni pé mo kàn bára mi ní bíbá yìí. Báyìí. Mi ò sì mọ̀nà. Ó ṣe. Mo ní láti jẹ́ kí wọ́n júwe ọ̀nà fún mi. Ní ilé yìí tí God save me. Mo máa sọ ní àtọ̀kàn wípé mi ò mọ ọ̀nà ní ibo ni kí n gbà. Ní ẹ̀wọ̀ gbogbo ìlú Ìbàdàn níbí ìgangan ni Ìbàdàn ti bẹ̀rẹ̀. Ẹ kú ṣẹ́ o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ gba ìwà ajá sí títì ni o. Títì yẹn. Ṣé mọ nǹkan tó fọ́ mi ní pé ẹ ṣe. ní ìgbà tí Ìbàdàn bẹ̀rẹ̀. Ok. Àwọn tí wọ́n lówó ní gbogbo àdúgbò yìí. Ṣé báyìí lẹ ní kí n gbà àbí? Àwọn ni wọ́n ní oko ní Báyìí, ìbẹ̀rẹ̀ tí wọ́n ń pè ní Ẹlẹ́bù, Bódìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ok, ẹ ṣe. Ní ìgbà yẹn oko ìgbà yẹn ti wá di mega estate ní ìsìn. Bóyá understand nǹkan tí mo try láti sọ. So some parts of the state, I mean, you can say some part of the city will turn to mega within the next 5-10 years. So ẹ má fojú di anywhere tẹ bá rí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ gba ìwà ajá sí títì ni. Báyìí àbí? Less than 100,000 naira. Yes, less than 100,000 naira wà ní Ìbàdàn. Tí wọ́n yẹ bẹ́ẹ̀ fẹ́ gbọ́. Bóyá tó jẹ́ sorry not less than maybe 200,000 naira. Yeah. Less than 200,000 naira. Let me just say that. Wà ní Ìbàdàn tẹ́ bá fẹ́ gbọ́. So ìgboro Ìbàdàn ní ibi tí ẹ wà yìí gangan. Bẹ́ẹ̀ ni wọ́n rí fún ayé. Wọ́n bá ń tẹ máa ń rí ẹ̀ nínú agbo ilé yẹn gangan níbi tí mo wà yìí. Bẹ́ẹ̀ ni mo ní sọ fún yín ibi tó dangerous ní Ìbàdàn ni mo wà yìí. Mi expect pé mi wọ́n lè risk it. But you know what tí wọ́n máa ń sọ ní pé risk it for the biscuit. Tí mo ṣe ń bá yẹn. What that is good. So tẹ́yìn bá ti wo fídíò dé ibi báyìí, ẹ bá mi subscribe nítorí pé mo tẹ̀ risk rẹ̀ lásán. Jọ́bọ̀ lọ́nà tó já sí títì jọ. Subscribe sórí channel yìí. Kí n gbà báyà bí? Ok, ẹ ṣé o. Torí ibi bá ṣe like ẹ sí. Wọ́n ní YouTube máa fi promote ẹ̀ mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So tẹ́ bá like ẹ ń ṣe mí ní favour ni. So ìjọba mi like ẹ wo bíbá yìí bí mo fẹ́ explain bíbá yìí fáwọn ọmọ mi pé tó bá kọjá lókè wọ́n máa wo àwọn kan nísàlẹ̀ tí wọ́n ń gbé another flat. Mi mọ̀ bí I understand nǹkan tí mo sọ because látìgbà tí wọ́n ti bí mi ò tí ì rí irú nǹkan báyìí rí. And reason ó wà lára àwọn reason tí mo fi risk ẹ̀. Jọ̀ọ́ mo fẹ́ gba bíbá sí títì ní ṣọ́nà níyà mi. Ok, ó ṣe. Ká ní mi ò gbé kámẹ́rà dání, máa sunkún ní tí wọ́n kò gba bíbá yìí, bí mo gba bíbá yìí, based on saying mo ti mọ ọkọ̀ tí kámẹ́rà mi. And trust me, I will never risk ìgbé mo gba bíbá yìí again. Because ẹ̀yin náà máa rí nǹkan tí ojú mi rí níwájú.
nígbà tí mo dé bíbá yìí mo rí àwọn boys so mo ní láti sáré pa kámẹ́rà mi léyìí tó bá mi po oríṣiríṣi but at the same time mo fún wọn lówó bẹ́ẹ̀ ni mo sì tẹ̀síwájú nínú ìrìnàjò mi ní orí ọ̀kadà nítorí pé mi ò lè rìkọ́ọ̀dù torí mo ní drone mo ní oríṣiríṣi nǹkan nínú báàgì tí mo gbé pọ̀n sẹ́yìn and mi ò ní fẹ́ kí nǹkan kan ṣe gbogbo àwọn nǹkan tí mo kó dání mo máa yẹ kí n sọ yẹ nǹkan tó worth nínú fídíò yìí so mo ní láti ṣètò wọn so inú agboolé Ìbàdàn níbi tí a wà yìí níbi tí a ti ń lọ yìí àdúgbò yẹn náà ṣe ni so bẹ́ẹ̀ mo ti ń lọ yìí ẹni ibi tí mo dẹ̀ ń lọ náà ni secretariat ní fire bẹ́ẹ̀ ni ibi tí mo ń lọ ní àtọ́lọ́kadà yìí ní conversation nípa ọtí lè tó sọ pé òun ìmọ̀ tí mo láyé ọ̀ sọ pé ẹni tó bá ti mọ̀ tí rí máa mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́tí nígbà tí ọtí bá ṣe léṣe ni ọ̀rọ̀ tó ń sọ yẹn tí mo dá lọ́hùn mo sì sọ fún nǹkan tí mo sì predict bí láìfẹ́ ṣe máa rí. tó bá ti tọ́sẹ̀ kan bá ti kọjá ní sí tara ti balẹ̀. Ibà náà ń pè ní Ìbàdàn ayé John ibà ìgangan ní Ìbàdàn ti bẹ̀rẹ̀ nígbà tí Ìbàdàn fẹ́ bẹ̀rẹ̀ àwọn jagunjagun ní oríṣiríṣi ìlú ló parapọ̀ ni wọ́n sì fọ́ọ̀mù Ìbàdàn ní ọdún 1829 oṣù 1829 ni wọ́n sì fọ́ọ̀mù Ìbàdàn. 100 years after ni wọ́n dá Màpókò lẹ̀ 1929 bẹ́ẹ̀ sì ni Boas Tower wọ́n kọ́ ní 1936 láti fi ṣe ìrántí Captain Rogers Boa Robert. Gbogbo bíbá yẹn wọ́n ti ta gbogbo ilẹ̀ bíbá yẹn and òkè méje ní òkè tó gbilẹ̀ Ìbàdàn ní eléyìí tí ìkan nínú níbi tí wọ́n ti ń bọ̀ tí a ti ń pè ní Boas Tower. Ṣẹ́yìn náà rí pé Ìbàdàn rẹwà gidigidi gan. This side of Ìbàdàn mo mọ̀ pé a lot of people kò mọ̀ pé this side of Ìbàdàn wà and trust me ibi tí wọ́n pè ní Ìbàdàn ẹ̀bá ọ̀dọ̀ lọ́gbọ̀n gangan ní gbogbo ibi tí a wà yìí. Ẹ jẹ́ ká wọ very soon now a máa wọ the modern Ìbàdàn and láti bíbá ẹ̀ mo lè sọ fún yín pé a ti wọ modern Ìbàdàn and ẹ̀yin náà lè rí gbogbo àwọn infrastructure and other things. Fẹ́ǹsì bí tẹ̀wọ̀n gbèrò fún ibẹ̀ ni wọ́n pè ní usage ní gbogbo ibẹ̀ and to the left odò kan wà ní after Calot sí èyí tó ń pè ní Danda Road ibi tí mo lọ since Ọ̀yọ́ State Secretariat ibẹ̀ ni ibi tí mo lọ directly láti fi wáyé. Tẹ́yìn wọ́n máa ti rí ọ̀nà ẹ̀ tí máa mọ̀ pé modern Ìbàdàn níbi tí wà tí ẹ sì ní àwọn mọ́tò nítorí pé mo mọ̀ pé ó dá mi lójú pé ẹ̀rí rú àwọn ọkọ̀ yìí ní gbogbo ibi tí mo ti ń bọ̀. Ẹ̀rù bá mi yẹn máa yẹ kí n parọ́ fún yín àfi tí máa fẹ́ parọ́ fún yín nìkan ló dẹ́ pé ẹ̀rù bá mi ní gbogbo bẹ́ẹ̀ ẹni tó bá ti ń gbọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin náà mọ̀ pé bẹ̀rẹ̀ òun ṣe fún irú èmi nítorí pé bí mo bá ṣe gbẹ́sẹ̀ lé ibẹ̀ yẹn náà ti mọ̀ pé àjèjì ni mí bẹ́ẹ̀ sì ni àjèjì pẹ̀lú nǹkan méjì jù pé kí wọ́n export ọmọlúàbí gan kankan ò gbọ́dọ̀ dé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ ní parafin so fire ní secretariat níbi tí mo lọ gẹ́gẹ́ bí mo sọ fún yín ní ìbẹ̀rẹ̀ fídíò yìí ibẹ̀ náà dẹ̀ ni mo ti dé fẹ́ǹsì Agodi Gardens lè rí ní apá òsì mi yìí
So níbí báyìí la máa parí sí and video mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yìí ẹ bá mi wò. So I think I did a wonderful job, and ẹ̀rù bá mi náà bìkan ṣùgbọ́n mo rí pé mo yà. So ẹ jọ̀ọ́ ẹ subscribe video mi tí mo fẹ́ kà wò ló ń jáde lójú screen yìí ẹ subscribe sórí channel and I'll see you some other time. Bye bye.